àwọn àgbà bọ̀ wọ́n ní kálukú àbí tiẹ̀ lára. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Táwà Ajíṣefínní tó ti fi ìlú òyìnbó ṣe ibùgbé ṣùgbọ́n tó yẹ pé ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá sórílẹ̀-èdè bàbá rẹ̀ ìyẹn orílẹ̀-èdè Nàìjíríà ti sọ ìrírí rẹ̀ o. Ohun tó sọ yìí máa ga gan ni, ẹ gbọ́ ohun tó sọ. Ní ìmọ̀ bóyá èmi nìkan ni tó dẹ́ pé ìgbà míì ẹ̀kọ́ lálàá pé lójú àlá yẹn yín atẹ́ni yẹn ó ṣeéṣe kó jẹ́ pé ẹ̀yin atẹ́ni yẹn bóyá ẹ níjà lójú ayé àbí bóyá ẹ̀ tiẹ̀ níjà rárá. Mi mọ̀ bóyá èmi nìkan ló máa ṣẹlẹ̀ sàbó máa ṣẹlẹ̀ sẹ́yìn náà. Ẹ̀kọ́ yìí pé ẹ̀kọ́ lálàá pé ẹ lu ẹni yẹn bíi kó kú tẹ máa lu ẹni yẹn bíi pé ha kí ló ṣe yìí fún, kí ló ṣe ẹni yìí fún. Mo tún ṣẹ̀ṣẹ̀ lu èèyàn kan ni mo lù bí kó kú ni o wàláì. Ṣé mi nìkan mo máa ń láwọ àwà lábẹ́ yẹn? So tí bá ti láwọn àlábẹ́ yẹn nǹkan tí mo máa ń feel most of the time ni pé mi ò mọ àlá túmọ̀ o ni pé bóyá ẹni yẹn bóyá ó ti backbite mi àbó ti jalè mi lẹ́yìn àbó ti ṣe nǹkan àbó ti jalè àbó ṣe nǹkan kan. So máa wò pé àti mo fi lè àbí bóyá ẹni yẹn ń gbèrò ibi àbí nǹkan kan ṣùgbọ́n ní ojú àlá yẹn máa kọ́ rí pé mi àtẹni yẹn mo lù bóyá mi àtẹni yẹn máa pàdé báyìí tí mo máa lù mo tún ṣẹ̀ṣẹ̀ lù yàn kan fọ́ lójú lóru mọ́júmọ́ ni tó bá yẹ pé wọ́n lórí ń fọ́ tára ń ro tó dẹ̀ mọ̀ pé mo máa ń dìtẹ̀ táwà bí mò ń ṣe nǹkan ìbàjẹ́ àbí nǹkan aburú àbí nǹkan ìkọ̀kọ̀ mo ti lù ẹ́ pa o. Èmi ni mo jẹ́ kára máa rú èmi mo jẹ́ kórí máa dùn ẹ́ ò dẹ̀ ní gbádùn lè bọ́ ń bẹ̀. Mo máa ń nàyàn gan ni tèmi ju ti àwọn tó jà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ. Máa lù yẹn tí máa fọ́ lójú gidi gan ni o wàláì tàláì bíláì làzim. So tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn sí ládìbò yémi àtẹnìyàn àrílì ní nǹkan kan tí máa rí lójú àlá kí ló dé akọ máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan akọ máa wá màá ní ẹni yìí ó ń ṣe nǹkan aburú ni aburú máa dẹ̀ ṣe ni ṣùgbọ́n lójú àlá yẹn máa rí pé mo bínú gan sẹ́ni yẹn tí mo máa lu ẹni yẹn gan ibi tí àwọn agbára yẹn máa ti wá mi ò kí ń mọ̀ ṣùgbọ́n torí pé mo ní Ọlọ́run tó ń dúró tì mí mo ní Ọlọ́run tó ń dáàbò bò mí mo ní Ọlọ́run tí kì í fi mí sílẹ̀ nígbà kankan. So mo wá wò pé kí n béèrè ṣé mi nìkan ni mo máa ń láwọ àwọn àlàbẹ́ yẹn àbí bóyá ẹ̀yin náà àbí ṣé ẹni tó bá wà spiritual nìkan ni àbí ẹ̀yin náà máa ń nàyàn fọ́ lójú máa nàyàn má díẹ̀ mi máa lu ẹ̀ pa àti máa lu ẹ̀ pa gidi tó ní mímọ́ tó yẹ pé ìyá ẹ̀gùn ò ní gbérí mọ́ kò ní fò mọ́ lọ́lá nàbí Muhammad sallallahu alayhi wa sallam. Mo máa ń nàyàn gan so mo kàn ní kí n béèrè ní ṣé mi nìkan ni àbí ẹ̀yin náà máa ń nàyàn pa lójú àlá. Ẹni tó bá dẹ̀ ti nàyàn pa lójú àlá Ọlọ́run tó fún ẹ ní okun àti agbára láti fi borí lójú oorun ó máa borí lójú ayé kẹ́ ẹ ó tiẹ̀ ti borí ni because àlá tó bá ti ṣẹ́gun ó ti di ṣẹ́gun fún ẹ ó ti di ṣẹ́gun. Táwà Ajíṣefínní á lè lórúkọ mi. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Táwà Ajíṣefínní yẹn kí lẹ rí sí ohun tó sọ nínú fọ́nrán yìí. Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé àti subscribe sí channel like àti share fídíò wa. Ẹ ṣé gan-an ní fọ́ọ̀tì lẹ́yìn ẹ dúpẹ́ àbọ̀ náà.